ìjókòó maulidi la jókòó ní èyí tí yọmọ bùkátà sí àwọn ìdáhùn kan lérí àwọn ìbéèrè tẹ́lómi lè bi wáyé pé ń bo láti rí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam náà láti rí inú alukur'ani láti rí pé ká pa anabi lé inú alukur'ani inú sunna láti rí pé ká yá anabi sí táwọn sahaba anabi ridwanullahi alayhim tí gbogbo wọn sì ṣe bẹ́ẹ̀ wọ́n pa anabi lé ńjọ́ tí ń bẹ láyé ń bẹ nínú wọn omi àlùalá rẹ̀ wọ́n gbà tó bá ṣàlùalá wọ́n máa jà sómi àlùalá rẹ̀ gan ni pẹ̀lú kódà ń bẹ nínú wọn oògùn ara anabi sallallahu alayhi wa sallam wọ́n máa gbà tí wọ́n máa fi wá àlùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run lára anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọ tá a lè kà tán lọ́nà tán fi ń bọ̀wọ̀ anabi lọ́nà tán fi ń pọ́n lé ńgbà táwọn ò sì bá a láyé tẹ́ márùn rí anabi sallallahu alayhi wa sallam tó bá gẹrun àwọn sàbí anabi ọmọ ẹja sí ni wọ́n máa pín mọ́ra wọn lọ́wọ́ àwọn òwò arẹ́ nípa kankan dì mú àṣẹ ọ̀nà tó bá gbà mú tá a lè fi pọ́n anabi lé àwa náà lè ṣe é ńlọbi maulidi fún anabi sallallahu alayhi wa sallam kò yàtọ̀ sí ọ̀nà míì tí wọ́n náà ń gbà pọ́n anabi lé tó bá rọ̀ Ọlọ́run tó bá ṣe ní ṣe maulidi sáré ipò pọ́n anabi lé má jẹ́ ká anabi ọ yẹ̀yẹ́ látọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run ọba lọ́pàṣẹ bẹ́ẹ̀ ó ní walladhina amanu bihi wa azzaruhu wa nasaruhu wa taba'u an-nura alladhi unzila ma'ahu ulaika humul muflihun gbogbo àwọn tí wọ́n gbà á gbọ́ àwọn tó ń bọ̀wọ̀ rẹ̀ tó ń pọ́n lé àtàwọn tó ràn án ṣe ulaika humul muflihun àwọn wọn ó jèrè tabala jókòó pé à ń ṣe mọ́lìdí ànábì àwọn kan ní ká tẹ̀lé ló ṣe pàtàkì ká tẹ̀lé ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ni ká nífẹ̀ẹ́ rẹ̀ ṣe pàtàkì bẹ́ẹ̀ sì ni ká pọ́n lé ṣe pàtàkì ìyẹn a máa pẹ́ lómi lé láì ní tẹ̀lé ìyẹn a máa tẹ̀lé lómi láì ní pọ́n lé nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyẹn tí sójà bá pàṣẹ fún wa alẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu kì í ṣe pé nítorí ìfẹ́ rẹ̀ wà lọ́kàn wa ìfẹ́ ànábì odindi ẹ̀sìn ni ká tẹ̀lé odindi ẹ̀sìn ni ìfẹ́ rẹ̀ ló bírú jòkó báyìí àníyàn wa lérí ẹnìyẹn tá à ń bẹ lọ́hùn pé kọ́mọ́ṣá àgbà lẹ́sìn fún wa. Mawlaya salli wa sallim daiman abada ala habibika khairil khalqi kullihim. Mawlaya salli wa sallim daiman abada ala habibika khairil khalqi kullihim. Ẹ dákun ẹja jọ fún dáadáa tabajoko maulidi nǹkan mẹ́rin ló ṣe pàtàkì níbẹ̀ nta fẹ́ wí nípa anabi sallallahu alayhi wa sallam mò ń bọ̀ wá nta fẹ́ wí nípa anabi sallallahu alayhi wa sallam láfi gbá wọn àfọwọ́n wá sí wa tí wọ́n sọ̀rọ̀ anabi fún wa tá a kẹ́kọ̀ọ́ lọ́lé a sì fún wọn ní táìmù wọn tí wọ́n rí bí nara tán dáadáa ẹlẹ́ẹ̀kejì nínú iṣẹ́ tá a máa ṣe ń bí maulidi ní ká yin anabi sallallahu alayhi wa sallam ẹ̀yìn rẹ̀ náà ẹ̀sìn ni wọn làwọn bàbá wa ń bá wa ṣe ni wọn tún máa bá wa ṣe lọ ẹlẹ́ẹ̀kẹta tá àwọn ṣe ń bí mọ́lìdí ànábì ní ká ṣàṣàlátù fún kọ́pọ̀ iná la fẹ́ ṣe yí ọlọ́mọṣàgbà lẹ́sìn fún wa ẹlẹ́ẹ̀kẹrin tá àwọn ṣe ń bí mọ́lìdí ní ká jẹun pẹ̀lú ògùn ọlọ́run bàbá túkáyà ilé ni à jẹun tá tẹ̀ra wa lọ́rùn àwọn àfáà wa tí wọ́n sì ṣe lẹ́kṣọ̀ fún wa lára lẹ́kṣọ̀ tán bá ṣe fún wa à ń bọ̀ wá yọ ìbéèrè jáde kí kálukú lè pay attention sí lẹ́kṣọ̀ à yọ ìbéèrè jáde àwọn àfáà wa náà ó bá wa ṣe lọ́nà táwọn èèyàn ó fi máa rí nǹkan kọ́lẹ̀ à ń bọ̀ wá yọ ìbéèrè jáde ńbẹ̀ tá a sì há ẹ̀bùn ńláńlá tó tóbi fáwọn tán bá rí ìbéèrè náà gbà àwọn ẹrú ọlọ́run tán fún wa lówó nínú tán ti torí ẹ̀ fún wa lówó ni pé ká há lẹ́bùn fáwọn tó bá listing sí lecture so ẹni tó bá níwèé kó mú un dání ẹni bá ní báírò kó mú un dání ẹni bá ní fóònù tí ó fi máa kọ́ nǹkan sí à ń bọ̀ wá há ẹ̀bùn tí ó pọ̀ tààrà fáwọn tó bá gbọ́ lecture tán bá rí nǹkan dìmú ńbẹ̀